ọ̀rọ̀ náà yìí tó sọ tòlótòló gbọ́mọ ẹ̀dìyẹ pọ̀n ọ̀rọ̀ náà yìí tó sọ kélé tí ń kékeré ẹ wo ibà yẹn kọ́ là ń lọ. Mo ní ṣé gbogbo yín ti ń gbáradì pẹ̀lú gbàgbó tó fẹ́ ṣẹlẹ̀ náà ẹ̀wọ̀ ẹ jẹ́ kí kọ́kọ́ sọ nǹkan fún wa ẹ má sọ pé àdẹ́rùbà yín kó tí ẹ̀dìgbà tá bá dẹ́rùbà yín náà yes ṣèbẹ́yìn náà ṣáà ti rí arákùnrin tí wọ́n mú tí ó san 17 million naira wọ́n fi filẹ̀ ẹ ṣáà ti gbọ́ ipe bí àwọn Fúlàní gbogbo báṣu wọn tán ní àbí gbogbo basis wọn tán ní whatever tán ní tán ti ráǹdì gbogbo ilẹ̀ Yorùbá. Mo fẹ́ kí wọ́n lọ gbọ́ ohun tí bàbá Nasiri sọ pé ṣe rí ní ọdún yìí Nàìjíríà ó ṣe kí ni yóò mì tìtìtì á ṣe kí ni á mì ẹ wo àdúrà wa ni pé kó má mì mọ́ wa lẹ́sẹ̀ bíi pé yóò ràn wá lọ sọ́run àdúrà táwọn máa gbà nìyẹn because arákùnrin náà ti sọ àrùn ojú náà àrùn inú àbọ̀dẹ̀ ṣe máa ń sọ ṣe mọ̀ pé ẹni yìí náà ti sọ̀rọ̀ ó ti rí ojú ẹ̀ ti rí tó ṣe wá ní tí bàbá Nasiri tún wá sọ ìfọ̀n ẹ̀rọ Ọlọ́run bá mi mo ní òtẹ̀ tí wàá da bẹ́ẹ̀ mo ní anyway ikú kan náà ló máa pààyàn tẹ́lẹ̀ náà ṣùgbọ́n Ọlọ́run ní fi ikú tó yapa ẹ má bínú bó ṣe sọ̀rọ̀ ṣùgbọ́n ó ṣe kí ni ó máa lẹ́tìkẹ́ gidi gan ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ. léyìí ohùn ọba àwọn ọba ni. It is the voice of God. Olúwa ní ká kí n sọ. He did not ask me to say it. But mo sọ kí a lè gbàdúrà. But I'm saying so that we can pray. Wọ́n ẹ má gbàgbé. Àkọ́kọ́, don't forget wípé that kí ìjọba yìí ó tó bẹ̀rẹ̀. before the establishment of this kingdom, Mo sọ wípé I said mo rí impeachment. I saw impeachment. Mo dẹ̀ rí state of emergency. I saw state of emergency. Ní ìjọba yóò tí bẹ̀rẹ̀ gan. Before the commencement of this Mo sọ pé reign, mo rí ẹṣin tó sunkún tó gbé ẹsẹ̀ mẹ́rin tí ó wá sọ Nàìjíríà pé Olúwa àwọn ọmọ kó sọ pé ìyà ọdún mẹ́rin tó wà níwájú Nàìjíríà. I saw a particular horse with the color of Nigeria that Mo sọ ní fell. ọjọ́ kìíní àná wípé I said kí it ìjọba yesterday. yóò tó bẹ̀. Before the Mo rí aeroplane tó gbé igi tá fi ń kó oyin láyé àtijọ́. Ó lọ Kano, ó kúrò, ó lọ Kaduna, ó kúrò, ó lọ sí Rivers State ní Port Harcourt. Bó ní mo rí pé kí ìjọba yóò tó parí federal government máa dá wàhálà sí state mẹ́ta yẹn. Bá a bá gbàdúrà, mú mi ìmàdúrà tá a lè gbà ṣé ó ń ṣẹlẹ̀ ní ìsàn àbí ó ṣẹlẹ̀. State of emergency àwọn wòlíì Nàìjíríà tán ni mo parọ́ ń gbà yẹn ṣáà ti gbọ́ ní ìsìn. Ní ìtẹ̀síwájú mo ní mo rí. I said I saw. Omi ṣoore ó wáyà gbogbo federal government tó ń sọ pé wọ́n wáyà Ọ̀ṣun. Ó wá gbiná. Ṣé oṣù tó tẹ̀lé sí ẹ̀rí bá ṣe pààyàn tó? Did you say how people were killed? Ní ìtẹ̀síwájú mo ní mo máa rí o. I said I saw ní orílẹ̀-èdè yìí. in this country Pé ìjọba tó ń bọ̀ yìí nǹkan mẹ́ta mo rí o. that I saw something. Mo rí INEC. I said INEC. Mo rí àwọn thugs. Mo rí àwọn adájọ́. And Mo dẹ̀ rí lawyers àwọn ológun. and soldiers. Olúwa kí ni ìtumọ̀ àtẹ̀pẹ̀rẹ̀? What is meaning of Mo ní this? Olúwa àwọn ọmọ ogun sọ fún yín pé ìjọba tó ń bọ̀ yìí o. That this Nǹkan kingdom, mẹ́rin ni wọ́n á lò. they will use 4 things: INEC, ológun, soldiers, adájọ́, lawyers, judiciary àtàwọn tọ́. and Láti the ìgbà thugs. tí ìjọba ti bẹ̀rẹ̀, èwo ni ìṣe nǹkan mẹ́rin yẹn náà lò Since fi the rú. commencement of this kingdom, of this reign, they have used the 4. Finally, ẹ gbọ́ òun Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Now hear the voice of the Lord. Ní ìgbà tá a fẹ́ ṣe crowd house mo ní mo rí oṣù yìí ni I said this month ká máa gbàdúrà. that we should pray. Ẹ gbọ́ àwọn kan ńlá. Ní ìgbà kan mo sọ fún wa ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, mo ní mo máa rí Portable kó wọ wàhálà I ńlá. said I saw Portable in a big problem. Hallelujah. Hallelujah. Kò sí wàhálà. There is no Ẹ problem. gbọ́ ohùn eléyìí Listen to this. kí ẹ̀yin gbogbo ọmọ Ọlọ́run lágbàáyé kan gbàdúrà. That the beloved One, should pray. Ẹ gbọ́ Àkọ́kọ́, one.
mo rí páàpù ńlá tó gba ilẹ̀ kọjá láti bọ́dà Nàìjíríà sí orílẹ̀-èdè mìíràn. I saw a very big pipe that passed through Nigeria to that country. Páàpù epo ni mo pè bọ̀ tó tóbi ju páàpù epo. I thought it was a fuel pipe, but it was bigger than that. Nínú páàpù yẹn, Olúwa gbé mi wọ ihò páàpù yẹn. The Lord take me through the hole of the pipe. Ohun ìjà ìbọn ló wá ń gbàbẹ̀ wọ ilẹ̀ wọ It is ìlú Nàìjíríà. immunization that is passing through. Báwo lohun ìjà bá ti ń gbanú páàpù wọ ìlú? How is the thing of the world is passing through that Ẹni tó end? ní ayé àtọ̀run sọ fún mi The Lord told me wípé láìpẹ́ yìí very soon orílẹ̀-èdè kan máa wà ní inú láti máa rán ogun sí Nàìjíríà tá a dẹ̀ ní mọ̀. a country will be hidden that will be sending war to Nigeria that we will not Wọ́n know. gúrùpù àwọn kan kì í wá ṣàwọn tá a ti ń gbórúkọ èyí tó jẹ́ pé láti fẹ́ fi rán ìjà tó gbọjọ́ ọ̀la ńlá sórílẹ̀-èdè. They will group some people that they will use to send even war to this country. Àwọn tó wà ní bọ́dà wọ́n á dẹ̀ gbàbọ̀dì fún Nàìjíríà. Those in the border Àwọn will tó ń betray ṣiṣẹ́ ní the border. country. Bí Nàìjíríà bá fẹ́, wọ́n ò dárúkọ country yẹn fún mi o. They did not mention the country for me. Ẹ̀gbọ́n, bí Nàìjíríà bá fẹ́, If this Nigeria ká lọ wants, gbàdúrà. we should pray. Tán bá fẹ́, They don't want, ká tẹ́tí sí wòlíì Nàìjíríà. they should listen to the prophet of Mo sọ Nigeria. eléyìí I have said mine torí ọ̀la. because of the future. Ìyẹn ìkíní. That is one. Èkejì, Second one, orílẹ̀-èdè kan a particular kì í country, ṣe Olúwa ò sọ fún mi pé ó ṣe àwọ̀. it did not say Kì í ṣe Russia. Trump o. It's not Ìjọ Trump. kì í ṣe Putin o. It's not Putin. Orílẹ̀-èdè kan àti ìjọba Trump máa bẹ̀rẹ̀ ìjà. A particular country will fight with Trump, Àgbáyé náà máa fẹ́ dá sí. and the world will not. The Ó world dẹ̀ will want máa to affect intervene, economic àwọn èèyàn. and to affect the economy of many countries. Mi wá mọ nation tó wà economic ṣé China ni. Ẹ lọ múra. Go and Ṣùgbọ́n prepare. ẹ lọ kọ́ ilẹ̀ o. Go and write it down. Ìyẹn ìkejì. That's the second one. Káwọn ará Amẹ́ríkà kan ṣe kí ni. So the Gbàdúrà. Americans should pray. Ẹ̀kẹta lélẹ̀. The third one, Ẹ gbọ́ ilé. listen. Mo rí àsíá Nàìjíríà I saw the flag of Nigeria lórí òpó. on a pole. Ó fagbára fẹ́. It was it was Ó bleeding fẹ́ very títí fast. ó yí mọ́ òpó yẹn. It even flew around the pole. Nígbà tó yí, When the jet títí kò dúró. still it did not stop. Olúwa kí ló ṣẹlẹ̀? What is this? Bí a bá fẹ́ lọ́dún ìka gbàdúrà. If we want this year, let's pray. Ìjọba Nàìjíríà máa mì lọ́dún kò sí àdúrà tá a lè gbà fi táànú bá ṣe kí ni tó bá sọ̀rọ̀. This country will be shaking unless we pray for Ó máa mì mercy. lọ́dún yìí. Orílẹ̀-èdè máa mì lọ́dún yìí. This country will shake this Àbí tá a year bá gbàdúrà dáadáa. unless we pray very Káwọn well. ọmọ Ọlọ́run gbàdúrà. The beloved should pray. Number 4. The fourth one, Àlùfáà tó máa ń sọ òtítọ́ ní ìgbà yẹn. the prophet that do say the truth then, Kúkà. Ṣé Kuka, kúkà ni tó máa ń sọ òtítọ́ yẹn? that do say the truth. Ẹ tó ní ayé àtọ̀run sọ pé kí n wò. Lord said I should look at him. Mo rí i pé ìjọba Tinubu wọ́n lo aṣọ ọmọ lọ́rùn. The reign of Tinubu covered him with a Wọ́n cloth, dẹ̀ fa aṣọ ara ẹ̀yà. and they tore his clothes. Ẹ tẹ́ ẹ bá mọ̀, If you know him, ẹ súnmọ́ talk to him, kẹ́ ẹ sọ fún un. tell him Ìjọba yìí his reign, yóò yẹ̀yẹ́ rẹ̀. this reign will disgrace him. Ní òpin, gbogbo ọlá tó ti ní, All the honor he had, ìjọba tó ń lọ lọ́wọ́ yìí yóò kó bá. this reign will affect him. Ẹ lọ kọ sílẹ̀. Go and write it down. Bishop Kuka. Bishop Kuka. Finally, Ní àkótán, mo rí àgùntàn pọ̀ lọ lórí I pápá. saw many sheep on the Mo field. rí àwọn ajá, I saw the dogs, ẹranko búburú. the very, Wọ́n wà lápá kejì. there are other animals on the other side. Kìnìún àwọn ẹranko búburú The wà báyìí. white animal, Àwọn àgùntàn wà báyìí. the sheep are here. Mo rí Tinubu láàrin wọn. I saw Tinubu in their midst. Àwọn ẹranko búburú yẹn gbé trumpet sẹ́nu. The white animal are with trumpet. Wọ́n ń fọ́n. They are blowing Àwọn it. ẹranko àwọn àgùntàn náà gbé trumpet sẹ́nu. The sheep also had their own trumpet. Wọ́n ń fọ́n. They are blowing it. Ṣùgbọ́n ní òjijì,
Suddenly, gbogbo àwọn ẹranko trumpet àwọn ẹranko búburú á gba àwọn ẹranko búburú yẹn the place the white animals are, ní Tinubu yà sí. and he went to them. Nígbà tó yà sọ́dọ̀ wọn After when he went to them, ní òjijì suddenly, wọ́n dẹ̀ yí mọ́lẹ̀. they pull him down. Wọ́n pò mọ́lẹ̀. They pull him down. They rub him on the floor. Àwọn àgùntàn àti trumpet wọn. The sheep and their trumpet, Wọ́n pò sókè. they take it up. Wọn ò fọn mọ́. They did not blow again. Wọ́n béèrè Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. I asked the Lord, what is the Kí meaning? ni ìtumọ̀ tí mo rí? What is the meaning of what I saw? Ẹ tó láyé àtọ̀ ń sọ fún mi. The Lord said, Wípé Násùrù, Nasiru, Isele ọmọ mi. Israel my son. Títí ìjọba Tinubu yóò fi parí. Till the reign of Tinubu, Kò ní tẹ́tí sí ohùn àwọn ọmọ Ọlọ́run. he will not listen to the voice of the beloved. Ohùn àwọn èèyàn búburú ni yóò máa gbọ́. He will be listening to the voice of the wicked Ìtumọ̀ one. ẹranko àti That is kí the ni mo rí yẹn? meaning of the white animal and the sheep. Òpin ẹ̀, At the end, òpin ìjọba ẹ̀ ni mo rí yẹn. that is the end of his reign. Wọ́n máa bàjọba ẹ̀ jẹ́ They ni mo will rí. destroy the reign. Sọ fún Nàìjíríà. Tell Nigeria Ká kọ́ ilẹ̀. to write it down. Ìyàwó rẹ̀ ránṣẹ́ Ọlọ́run. The wife is a minister of Ó God. bẹ́tà kí wọ́n gbàdúrà. It's better for them to pray, Kí wọ́n máa so gbogbo pẹ̀lú ìtọ́nà ẹ̀blọ́. to do things with the leading of God. Finally, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run lẹ ní eléyìí. This one affects the children of God. Kí oṣù yóò tó parí, Before the end of this month, ẹ mú ọjọ́ mẹ́ta nínú oṣù yìí. look for 3 days in this month, Ẹ gbàdúrà. pray. Olúwa mú mi kúrò lábẹ́ ẹ̀gún kò ní ju báyìí lọ. Take me out of the cause, or you will not pass this week. Gbogbo ọmọ Ọlọ́run lẹ ní ìran yìí. This one belongs to the children of God. Olúwa mú mi kúrò lábẹ́ ẹ̀gún kò ní ju báyìí lọ. Take me out of the cause, it will not be more than this. Finally, Ní àkótán, ẹ tó ní ayé àtọ̀run ní kí n sọ orísun ògo mẹ́rin ká fi gbàdúrà. the King of Kings, the one that holds the head of and heaven and the earth, asked us to pray on this particular 4 thing. Ògo ìkíní, The first one, ògo àná, okay, glory of the past, ògo tó ti ṣiṣẹ́ the glory that have worked, but tí ò function. but it's not functioning. Ògo ìkejì, The second glory, ògo òní, the glory of today, ògo tó ń ṣiṣẹ́ the lọ́wọ́, one that is working, tó ń sọ̀rọ̀ lọ́wọ́, that is still working, táyé ń tẹ́tí sí that the lọ́wọ́. world are listening to. Ògo ẹ̀kẹta, The third glory ológo ọjọ́ ọ̀la, is the glory of the future, ògo tí Ọlọ́run ti gbé kalẹ̀ the one the Lord has established fún ọ̀la, for tomorrow, tí for gbogbo ayé future, sì máa padà that the world wá yan Ọlọ́run nípa we rẹ̀. give glory to God on. Ògo ẹ̀kẹrin, The fourth one ológo ilé ìkẹyìn, is the glory of the eternity, ògo ayérayé, the eternity glory, ògo àwọn ọmọ Ọlọ́run, the glory of the children of God, ògo ibi ìkẹyìn àwọn àyànfẹ́. the glory of the end of the beloved. Kí náà ń pè ní ògo? What is glory? Ògo túmọ̀ sí Glory can be defined títóbi Ọlọ́run as the supremacy of God nínú ayé àwọn ọmọ Ọlọ́run, in the life of the children of God, tí gbogbo ayé yóò máa fi ọlá rẹ̀ tọrọ. that people will give glory, or we even Ìfarahàn títóbi Ọlọ́run that is the existence of the supremacy of nínú God ayé ẹ̀dá in the life of one, tí ó ṣe é fi ọlá rẹ̀ tọrọ that his life is worth to emulate fún ìran rẹ̀ àti ìran tó ń bọ̀. for his present future and the coming one. Kí ni èèwọ̀ ògo? What is the Kí ni èèwọ̀ ògo? The taboo of what is glory. the taboo of glory? Èèwọ̀ ògo, The taboo: má bá ológo jà, don't fight with the glorious má bá one. ológo jẹ́, Don't destroy glorious one. má ṣe ìkà fólógo, Don't do wicked to the glorious má one. já ológo bọ́, Don't draw the glorious má one down. dìtẹ̀ ológo. Don't go against the glorious Bí o bá one. fẹ́ rí ògo lò láyé, If you want to use your glory on earth, ran ológo lọ́wọ́. help a glorious one. Gbà ní ìmọ̀ràn, Advise them. ṣe lóore, Do them good. tì í lẹ́yìn. Back them. Torí ní ìpasẹ̀ rẹ̀, Because through them, ògo tiẹ̀ náà lè yá. your own glory will be Ẹ fast. dìde ká gbàdúrà. Let's rise to pray.
àbí kí tiẹ̀ kúkú parí ẹ̀. Or let me Ká kó conclude. gbogbo ẹ̀ síbì kan. You can put it together. Finally, Ní àkótán, kí ni àwọn kan tí ó lè sọ ara iwájú di ara ẹ̀yìn? what can make somebody that is in the front, I mean, the back to the front? Kí ni àwọn kan What tó lè sọ ara iwájú di ara ẹ̀yìn? that can demote the person in the front to the back? Àwọn kan tó lè sọ ara iwájú dára ẹ̀yìn. What can demote? Àwọn kan tó lè sọ ara ẹ̀yìn dára iwájú. What can promote the one that at the back to the front? Àwọn kan méje tó lè sọ ara ẹ̀yìn dára iwájú. 7 things that can promote someone that is beneath to the front. 1 Corinthians 15, 8 to 10. 1 Corinthians 15, 8 to 10. Àwọn kan méje tó lè sọ ara ẹ̀yìn dára iwájú. 1. Àti ní ìkẹyìn gbogbo wọn ó farahàn mí pẹ̀lú bí ẹni tí a bí síwájú àkókò rẹ̀, nítorí èmi ni ẹni tí ó kéré jùlọ nínú àwọn àpọ́stélì. Èmi ni ẹni tí kò yẹ tí a bá pè ní àpọ́stélì, nítorí mo ṣe inúnibíni sí ìjọ ènìyàn Ọlọ́run. Ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo rí bí mo ti rí, oore ọ̀fẹ́ rẹ̀ tí a fi fún mi kò sì jẹ́ lásán, ṣùgbọ́n mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju gbogbo wọn lọ. Ṣùgbọ́n kì í ṣe èmi bí kò ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run tó wà pẹ̀lú mi. Kí làwọn àdìtú méje tó lè sọ ara ẹ̀yìn dára iwájú? 1. Àánú Ọlọ́run. 2. Oore ọ̀fẹ́ ọ̀gá ògo. 3. Ojúrere Ọlọ́run. 4. Ìrànlọ́wọ́ Ọlọ́run àtàtìlẹ́yìn rẹ̀. 5. Are we what? 5. Ìbápàdé ẹ̀mí mímọ́. 6. Ọkàn rere. A good bíi ti heart, Joseph, like of Joseph, David. Number 7 tí mo fẹ́ kí a mú lọlé. The 7th one I want us to take Ó on ní iṣẹ́. is work. Iṣẹ́. Work. Iṣẹ́. Work. Ọ̀pọ̀lọpọ̀ wa. Many of A us fẹ́ di ara iwájú. want to become a person of the A dẹ̀ fẹ́ front. ṣiṣẹ́. We don't want to work. Iṣẹ́. Work. Iṣẹ́. So Paul wípé Paul ní ti said, iṣẹ́ concerning work, mo ta wọn yàn. I have exceeded them. Ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsín. Many of us today, À ń gà àwọn bàbá. we are reproaching our father. Iṣẹ́ náà ṣe. They have worked Tán fi débi tán dé. before they get to where they get Iṣẹ́ to. làwọn ní ìpè ṣáájú ṣe. It is what the people of God Tá have, fi gbórúkọ that we are láàárọ̀. listening to your voice this Àwa morning. ní ìsín. But we today, Àṣìṣe. we are not working. À ń wá owó mẹ́díà. We are looking for media À ń money. wá òkìkí. We are looking for fame. À ń wá agbára. We are looking for power. À múra láti ṣiṣẹ́. We are not ready to work. Àwọn bàbá wa yẹn. Our father, Wọ́n lè wà fún 40 days. they may be for 40 Ká days má bẹ́ẹ̀ dá àlàyé sọ̀rọ̀. without talking to any Ká kàn máa man. bọ́ ọba àwọn ọba We'll be nìkan. talking to God. Ṣùgbọ́n àwa. But we Àfòmọ́jáfòmọ́ we are going here today. Àṣetán láti ṣiṣẹ́. We are not ready to work. Àwa rò pé a lè fi ìwà ẹ̀sùn ayé orí mẹ́díà láti divert ọkàn àwọn èèyàn We sọ́dọ̀ wa torí think pé that we wọ́n gbọ́ wa. can use the media to divert people's soul to us. Òní nìkan la máa exist. We will just exist for today Tá a alone. bá bẹ̀rẹ̀ iṣẹ́. If we are not Àkókò working, yá ayọ̀lẹ̀ iṣẹ́. this time we are very lazy. Iṣẹ́ ti ẹ̀mí. They speak the work of the spirit of the flesh. Kí ló fà á táwọn ọmọ wa fi ń ṣe yahoo? Why is our children doing Wọ́n fẹ́ Yahoo? ṣiṣẹ́ They ni. don't want to work. Kí ló fà á tí olè fi pọ̀ ní Nàìjíríà? Why is it that we have many Ah, robbers fẹ́ in ṣiṣẹ́ country? ni. We don't want to work. Kí ló fà á tí gbogbo èèyàn fi rọ́ṣọ̀ṣèlú? Why is how Ah, people fẹ́ running to ṣiṣẹ́ mọ́. politicians? They don't Kí ló want to fà á tí work. gbogbo èèyàn tí a fi rọ́ sínú iṣẹ́ Olúwa? Why did many people want Olúkúlùkù ò to fẹ́ go to ṣiṣẹ́ work? mọ́. They don't want to work. Bíbélì wípé The Bible Paul says, wípé Paul said, mo ta wọ́n yọ I exceed them ní ti iṣẹ́. Bí ará to work. ẹ̀yìn yóò bá dìde síwájú. If the beneath will Ní be ìsìn promoted báyìí. now, Ní ìsìn báyìí. now, Àwọn ọmọ ní ọ̀mọ̀wé. so they don't know book. Ojoojúmọ́ Every day, wọ́n gọ́ọ̀gù. they Google. Ojoojúmọ́ Every day, à ń sí fóònù. they press Àdẹ̀fẹ́ phone. mọ̀wé. And they want to know book. Ìgbà tá a wà ní school. While we are in Wọ́n fún school, wa ní quotation kan. they were given a Wípé quotation. when you leave mathematics for one day, it will leave you for 1 week. Bí o bá fi Even more than ìṣirò lẹ̀ fọ́jọ́ kan, yóò fẹ́ lẹ̀ fọ́ọ̀sẹ̀ After kan tàbí jù when bẹ́ẹ̀ you lọ. leave mathematics,
Bí o bá for fi one ìṣirò day, lẹ̀ fún ọjọ́ he will kan, leave it for 1 week. á fi ọ́ lẹ̀ fún ọ̀sẹ̀ kan. Ní ìsín, Now, àṣìṣe mọ́. we are not Àwọn working. bàbá kúmú yìí iṣẹ́ ni. Abakumi Àwọn bàbá work. Adébóyè. About Àwọn Deboye. bàbá tó ti ṣiṣẹ́ Our sáájú. forefathers worked. Iṣẹ́ ló sọ wọ́n dẹni iwájú. It is work that make them, that promotes them. Iṣẹ́ ni. It is work. Ó wọ chọ́ọ̀ṣì báyìí. You come to Ó church, sùn. you were sleeping. Ó wá ṣiṣẹ́. You have not come to Oorun ló wá work. sùn. You have come here to Bẹ̀rẹ̀ sleep. oorun ẹ̀ wò lọ gbé pílò kó máa Continue sùn sleep. bẹ̀. Get pillow. Lọ gbé pílò kó lọ máa sùn Get bẹ̀. pillow and be sleeping Ayé wà there. fún ẹ. There is room for Ṣé kó you. tó bá wà nìyẹn? That's why you have Bẹ̀rẹ̀ come. oorun ẹ. Continue sleeping. Ayé àwọn bàbá wa. Our father's life, Iṣẹ́ ni. it is work. Kì í ṣe ẹ̀bùn ni wọ́n ń lò. It is not gift. Wọ́n ò lo ẹ̀bùn. They did not use the gift. Iṣẹ́. They worked. Iṣẹ́. They worked. Ẹ dìde lórí ẹsẹ̀ ọ̀ká máa lọ. Right to our feet. Ẹ sáré sí iwájú. Come forward. Ààrẹ ẹ̀yìn. Ó fẹ́ dára iwájú. You beneath want to múra talk to ṣiṣẹ́. you are not. You are Bàbá not. ti gbàdúrà ìṣẹ́jú If you méjì. pray 2 Orúkọ Jésù, minutes, orúkọ Jésù, orúkọ Jésù. A ti tẹ fóònù. you are pressing your Bàbá phone. gbàdúrà lọ báyìí. While we are Tí fóònù bá praying, kíníkì. once the phone rings, Orúkọ Jésù. in Jesus' name, Mo wà nù àwẹ̀ ní ìsinmi báyìí. I'm in fasting. Mo pàṣẹ. I Ẹlòmíì kò prophesy. sí lórí òkè o. It's not on the A ní mountain. orí òkè Babalọ́lá ni mo I wà am ní. in Ẹ Babalola's tó wà lórí mountain. ìyàwó ẹ̀. There's somebody that is on his Orí wife. burúkú pọ̀. Mo wà lórí òkè ní ìsìn. I'm on the mountain now. Oúnjẹ ọlọ́wọ́ ni o. He was Mo ti eating. wà nínú ẹ̀wẹ̀. I've been in fasting Àtọjọ́ pípẹ́. for many days. Iṣẹ́. Work. Iṣẹ́. Work A máa ṣaráyìn. Dára iwájú. will make the beneath to be promoted. Ayé àwọn bàbá wa. In the life of our Wọ́n father, fún wa ní ìkankan. they did not give us anything. Ọ̀rọ̀ náà fún wa. They gave us the word. Àwa wá káramọ́ iṣẹ́. And we not add it to Ní our ìsìn work. báyìí, Now, à ń fún ọmọ we are giving ní a ìkan child mẹ́ta mẹ́rin. 3-4 things. Kàkà kí ó fojú kó fèsì ìkan mẹ́ta mẹ́rin. For them to face those things, A máa fèsì fóònù. we'll be facing their Ebi phone. máa bọ̀ wá pa wọ́n. They will come back and Ìyá be bọ̀ hungry. àwọn bàbá wa wí pé Our father said, má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi. Don't joke with your Múra money. sí iṣẹ́. Ẹkún bẹ fọ́mọ tí Tí ó gbọ́n, a ìyá sọ̀rọ̀. ń bẹ fọmọ tí ń sá kiri. Ẹkún bẹ fọ́mọ Tí ń tí. sá kiri lọ. Múra sí Iṣẹ́ ọ̀rẹ́ mi, àṣìṣe iṣẹ́ la mọ́. fi dẹni. àṣìṣe mọ́. Àwa wòlíì ò ṣiṣẹ́ mọ́. Pásọ̀ ò ṣiṣẹ́ mọ́. The prophet and pastor Ní are not tẹ́lẹ̀. working. Ní tẹ́lẹ̀. Before, Àwa ìránṣẹ́ Ọlọ́run. we ministers of Tá a wà God, lókè. that we are here, Irú ìpàdé yìí. this kind of program, Ìvù kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run kan. not even the ministers of Gbogbo God. worker church. Irú ìpàdé All the workers of the Thursday church. tó jẹ́ kọ́bẹ́nà yíyálé. Yearly, Àwọn èèyàn ti wà lórí òkè. when people are on the Látọjọ́ mountain, mẹ́ta. for Bàbá jáwọ́ wá ẹ̀mí mọ́ àwọn ní ìsìn. today, Olúkúlùkù máa jí láàárọ̀. everybody wake up in the Ó morning múra ń bọ̀. and come. Àdẹ̀fẹ́ mẹ́sẹ̀gì. I want to give message. Including gbogbo wa. Àtẹ̀mí náà, A fẹ́ wá present ẹ̀bùn. we want to come and present our Ẹ̀bùn la gifts. fẹ́ wá present fún We yín. want to present gifts Kò for you. ṣiṣẹ́. It's not working. Kò ṣiṣẹ́. It's not working. Kò ṣiṣẹ́ mọ́. There's no more Àwa work. give presentation ló kù lórí ọ̀tà We ní. have just give presentation on the Kò sẹ́ni altar. tó fẹ́ present iṣẹ́ mọ́. Nobody has come or ready to present work. Ẹ pàtẹ́wọ́ yín fún Jésù. Clap for Jesus. Hallelujah. Hallelujah. Àìfẹ́ ṣiṣẹ́ mọ́. It is because of our Ní gbogbo wa ṣe listeners. lọ dá ṣọ́ọ̀ṣì orí mídíà That sílẹ̀. is where every one of us are establishing a media church. Gbogbo wa pátá orí mídíà. Everybody on Àfẹ́ media. ṣiṣẹ́ mọ́. We don't want to work. Irọ́ ló dẹ̀ wà ń bẹ̀. Á Everything is jìyà rẹ̀ attached. láyé. We will suffer Á on jẹ́ earth, lọ́run. even in heaven. Àfẹ́ ṣiṣẹ́ We mọ́. don't want to work. Bá a gbàdúrà ìṣẹ́jú We will kan. pray for some minutes. Bàbá Father, àti wo fóònù. we are looking at our Kí ni phone. Násù tó sọ? What's Nasiri Kí saying? lọ́dẹ̀dọ̀yìn tó sọ? What's Odede saying? Kí ni Awúkoko tó sọ? What is Awuko saying? Ọlákẹ́. What of about tomorrow? What about Olawanko? Ìlú ìyá mi, My mother's wọ́n máa ń sọ town, they do lédè wọn. say in their tongue, Ọlákẹ́. what of the future? Wọ́n á pè ọdún Odun, Ọlákẹ́. what of the future? Bá a ṣe máa sọ kalẹ̀ ní. That is how they'll be saying Nílẹ̀ it. Yorùbá. In Yoruba Wọ́n ní land, ọ̀la ń kọ́. what of tomorrow? Àwọn bàbá wa, Our wọ́n fathers, máa ń béèrè ọ̀la ni. they do ask for Ní future gbogbo ìgbà.
every day. But we are just asking for today. Raise your two hands up. Hallelujah. Hallelujah. Shout hallelujah. Orúkọ Jésù. Amen. Gba ọpẹ́ wa. Amen. Gba ìyìn wa. Amen. Láàárín wa ìfẹ́ rẹ̀ jọ ṣẹ. Amen. Ohun méje tára ẹ̀yin fi ń dára wájú. Olúwa fún wa lórí ọ̀fẹ́. Amen. Àwọn ọmọ Ọlọ́run lórí mídíà pátá àti àwa àti àwọn ìran tí ó tún ṣe ìránṣẹ́ ìgbọ́ lábẹ́ bó ti wọ́n rí o. Ògo mẹ́rin ló wà wájú wa. Ògo àná, ògo òní, ògo ọ̀la, ògo ayérayé. Tàná ti kọjá, tòní àtọ̀la àtayérayé wà wájú wa báyìí. Olúwa nítorí àánú yọ̀ǹda fún wa. Amen. Àmì ìkéré yọ̀ǹda. Láàárọ̀ yìí, a ti ṣiṣẹ́ ìránṣẹ́ nígbà tá a bẹ̀rẹ̀. Ohun Olúwa ni pé ká yí bí ipò ní àkókò tó bá wọn olúkálùkù. A dẹ̀ ti parí iṣẹ́ ìránṣẹ́ yẹn ní tòní nìyẹn. Ohun tó mú wá nìyẹn. A kà wá sọ ohun Olúwa nínú àìwà àtàdúrà tá a lọ láti gbàdúrà díẹ̀ ní kúkúrú. Fún àwọn ọmọ Ọlọ́run tí ẹ ti ránṣẹ́ sí, májẹ̀mú orí òkè kó máa bá wọn lọ láàárọ̀. Amen. Àwọn tó dẹ̀ wá tán wò wá lórí afẹ́fẹ́, májẹ̀mú orí òkè kó máa bá wọn lọ. Amen. Ògo ni fún Jésù lókè. Hallelujah. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Màmá tó gbé báàgì pọ́tébù sọ̀rọ̀ yẹn, ẹ bọ wọn ẹ wọ báàgì You báyìí. don't put on bag here. Ẹ na ọwọ́ méjèèjì sókè. Raise your two hands up. Ẹ pe orúkọ Jésù. Call the name of Jesus. Ẹgbẹ́ mi. Wá sí à bó ti fẹ́ lẹ̀. Ògo Jésù mi ò gbọ́. Fẹ́rẹ̀ dènà. Fẹ́rẹ̀ ṣẹ́gun. Lódìmọ̀. Ẹni fẹ́rẹ̀ dènà. Ní Jésù wí. Raise your two hands up. Ẹ pe orúkọ Jésù. Call the name of Jesus. Àdúrà ọpẹ́ àkọ́kọ́ The rẹ̀. first Mi ò dúró sí ibì kan láyé kí n fi ọdẹ doyin. Àìsíkáyà kí n fi ire o láéláé. I have not stand in a place even to curse Mi ò him. dúró síbì kan kí n gbàdúrà against. I have never stayed in a place to pray against Torí ìyàwó him. àtàwọn ọmọ mi sọ pé ká máa gbàdúrà fún. Because my children and my wife asked us to Kí pray Ọlọ́run for ó him. tọ́ ọkàn ẹ̀. And the Lord to touch his heart. Kó rí Ọlọ́run. So I should seek God. Ẹni tí èkíní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí ìkànnì òun jẹ́ Magabas ẹ̀kọ́ nígbà tá ń lọ àwọn ọmọ lọ wo Profile. profile tó lọ wo profile rẹ̀ èyí tó fi ṣe lógo ṣọ́ọ̀ṣì ẹ̀ ìhù ẹran ẹ lọ wo Magabas ẹ̀kọ́ ìhù ẹran bó lèèyàn ṣe fi ìhù ẹran nígbà tá a sílé aláwo fi lógo ṣọ́ọ̀ṣì. So a ti wà ní ìrọ̀lẹ́ We are in a ayé perilous agbẹ́dọ̀ time. wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ Lord they are preaching Christ Wọ́n they are wàásù Kristi. preaching war Wọ́n wàásù ọ̀rọ̀ but in order to convince war. láti jẹ́ kí ayé wà ní dúdúdú. Gbogbo ọ̀rọ̀ tá ní kò sẹ́mi Emmanuel. The words they have, there is not the Spirit of God there. Gbà tí ẹnìkan fẹ́ torí pé ẹ̀ kì í fèdè fún ẹ̀ kì í ṣe wòlíì kí n wá gbé aṣọ àdúrà lọ inú igbó kí n wá gbélé gbogbo yín kí gbogbo yín di wòlíì. Because you are Ṣé not agbára prophet. la fi ń di wòlíì Is ni? it by power that we become a Ṣé èèyàn ló máa ń prophet? ṣèyàn di wòlíì ni? Is it man that makes one a Àwọn ọmọ mi wá ní prophet? pé ẹ fi ẹnì sílẹ̀. So leave this Ẹ person. já máa gbàdúrà fún. Let us pray for him. Kọ́lọ́run ó mú kúrò nínú kọ́lọ́run ò lè bá ọkàn ìpàdé kó lè kúrò ní ọ̀nà ọ̀run àpáìdì. The Lord should meet with his heart and take him away from the road of the hell. That is number 2 my here today. Number 3.
ẹ̀kẹta.